Ẹ̀yin èèyàn wa, bí ọ̀rọ̀ Yorùbá fún meeting tó bá jẹ́ ìpàdé tàbí àpéjọ, ọ̀rọ̀ Yorùbá fún forum tó bá jẹ́ ibi àpéjọ, tí ọ̀rọ̀ Yorùbá fún conference tó bá jẹ́ àpérò, kí wá ni ọ̀rọ̀ Yorùbá fún congress? Bí ọ̀rọ̀ Yorùbá fún meeting tó bá jẹ́ ìpàdé, àpéjọ, tí forum, ọ̀rọ̀ Yorùbá fún forum tó jẹ́ ibi àpéjọ, tí ọ̀rọ̀ Yorùbá fún conference tó jẹ́ àpérò, kí wá ni ọ̀rọ̀ Yorùbá fún? Bí ẹ bá mọ̀, ẹ bá wa fi sí abala ìrírí sí, kí gbogbo wa kí a jọ kẹ́kọ̀ọ́, ká jọ fi ìmọ̀ kún ìmọ̀. Ẹ ṣé púpọ̀ tí ẹ̀ ń darapọ̀ mọ́ wa ní gbogbo ìgbà tí a jọ ń gbé àṣà, ìṣe àti èdè Yorùbá lárugẹ. Bí ẹ bá fẹ́ràn ohun tí à ń ṣe lórí ìkànnì yìí, ẹ bá wa fi fọ́nrán wa ṣọwọ́ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn kí àwọn náà kí wọ́n lè darapọ̀ mọ́ wa, ká jọ máa gbé àṣà, ìṣe àti èdè Yorùbá lárugẹ. Kò ní bàjẹ́ o. Ẹ ṣeun, a dúpẹ́, ó dìgbà kan náà. Ojúlówó Yorùbá, ìkànnì àṣà, ìṣe àti èdè Yorùbá.